ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. A very quick one, ẹ wo fọ́nrán yìí. On Children's Day, I stand with painful solidarity, protesting for the children in the captivity of the Fulani beast. Dear fellow children in captivity, you are not forgotten. Here I am, calling for your safety. My voice and soul, they cry loud for your freedom. Please. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ọmọkùnrin kì í sáré yànnàná kankan ní kì í sáré mọ́ wá sí ti gbọ̀nyìn tẹ́yìn ò bá mọ̀ ní àyájọ́ àwọn ọmọdé May 27. Ayẹyẹ yìí, how I wish wípé àwọn ọmọ tí wọ́n wà pẹ̀lú àwọn ajínigbé yìí wọ́n wà pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn possible kí wọ́n jọ máa celebrate Children's Day àbí ọdún iléyá tó wà ń ta yìí. Ó dùn mí pé ìjọba lè máa sọ wípé àwọn ń gbé ìgbésẹ̀, ṣùgbọ́n ìgbà wo lẹ fẹ́ gbé ìgbésẹ̀ náà dà? 1 week and some days ni àwọn ọmọ yìí ti wà ní ibi tí àwọn arábí yìí àmọ́ bí wọ́n ṣe ń live, àmọ́ bí wọ́n ṣe ń care fún wọn, àmọ́ bí nǹkan ṣe dé dúró fún àwọn olùkọ́ wọn 7 tí wọ́n jí gbé. Kó tó di pé wọ́n kú 2 wọ́n ti pa àwọn 2. àwọn ọmọ kéékèèké yẹn má gbàgbé èyí tó dàgbà jù ní 16 years, èyí tó dẹ̀ kéré jù òun ní 2 years. So as we are celebrating Children's Day, tá à ń celebrate ọdún iléyá, kí ló dé? àwọn náà wọn lórí méjì, ó yẹ kí wọ́n wà níbí pẹ̀lú wa. àwọn náà jẹ́ ẹlẹ́ran bíi tiwa. Imagine though ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti cancel anything related to children activities, bóyá vacation ni, bóyá Children's Day party lápá ọ̀dọ̀ tí wọ́n ti ṣe kíni, wọ́n ti cancel ẹ̀. And this is something I just want you to know, wípé ìjọba ẹ tó bá wá jáwé sóbì, ẹ jẹ́ kí àwọn ọmọ yìí di gbígbà padà ní kíákíá. ẹ jọ̀ọ́, àbẹ̀yìn ni. On Children's Day, I stand with painful solidarity, protesting for the children in the captivity of the Fulani beast. Dear fellow children in captivity, you are not forgotten. Here I am, calling for your safety. My voice and soul, they cry loud for your freedom. Please hold on to strength for the powerful future embedded in you. My heart is heavy with weight of your pain, the fear in your heart, shivering in cold. It is not your fault to go to school, to seek for some knowledge. But here you are, for good 12 days with one uniform. Your community has failed you. Your leaders has failed you. Your nation has even failed you. On behalf of you, this is the question for the government. Who took an oath? Who saw to save lives and properties? To save lives and properties. But for how long? For how long? For how long are they going to secure your release from the danger of the Fulani beast? Save Yoruba land. Save our children. Save Nigeria. Nigeria is bleeding. Save us. Save Nigeria. And now, mo ti sọ pé fọ́nrán yìí ò ní gùn nítorí mo kọ ní kí n sáré mú bó ṣe ń lọ wá sí etí gbọ̀nyìn ni. Ṣé àsìkò rèé láti máa compare and contrast nípa OPC àbí ìrù ẹ̀gùn? Mo rí write up kan. Some asked me to analyse Chief Adeyemo Sunday security structure and OPC Ìbà Gani Adams. Ṣé ń gbọ́? Ẹni yìí sọ wípé wọ́n bí òun léèrè láti analyse ìrù ẹ̀gùn àti OPC ti Ìbà Gani Adams kí àwọn èèyàn rọ̀ òun kóun gbéyẹ̀wò. Okay. Well, in terms of number and network, you can't compare at all.
OPC is a well-organized structure. Okay, OPC is a well-organized cultural outfit and has a zone in almost every local government and village. Funding is beautiful and mainly by members, many of whom have day job as artisans and professionals. Iruekun is nowhere close to OPC in numbers. However, they both fall short in defense, except government equips or gives them free hand in license. Ẹ jẹ́ sáré yọ̀nà náà fún yín. Ẹni yìí sọ di mọ̀ pé a lè fi OPC àwọn kò lè fi wé Iruekun tí olóyè Sunday Igboho. Ní pé OPC in term of network a lè compare Iruekun nítorí pé OPC ti wà ní àwọn ẹkùn wọ́n ti wà ní ẹlẹ́kùnjẹkùn yẹn zone, wọ́n ti wà káàkiri ìjọba ìbílẹ̀ àti àwọn abúlé kọ̀ọ̀kan compare sí Iruekun tó ṣẹ̀dé tí wọ́n ti wọn káríkárí àbí wọ́n ti wà organize gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yìí ṣe ń sọ ní mo ṣe ń gbìyànjú láti analyse ẹ̀ fún yín. Ó dẹ̀ sọ débi wípé funding is beautiful and mainly by members, many of whom have day job as artisans and professionals. Ó ní bí wọ́n ṣe lè ṣe àkójọpọ̀ owó fún ti àwọn OPC ni pé ó rọrùn fún wọn nítorí wípé ọ̀pọ̀ nínú wọn ni wọ́n ń ṣiṣẹ́ òòjọ́, bẹ́ẹ̀ náà ni àwọn kan jẹ́ professionals tí wọ́n wà nínú tó wà nínú OPC. Ó wá sọ débi wípé Iruekun is nowhere close to OPC in numbers. However, they both fall short in defense except government equips or give them free hand in license. Ó ní àwọn méjèèjì wọ́n jọ kíni wọ́n jọ ní àwọn àbùdé kan ni àfi tí ìjọba bá ṣe ìrónilágbára èròjà ogun fún àwọn méjèèjì ni wọ́n tó lè ṣe bó ṣe wọn. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Where Iruekun is better is leadership and motivation for more success. Iruekun may need to copy the structure style of OPC. Wọ́n sọ débi wípé Iruekun ó jẹ́ èyí tí ó tún dá nípa ti ìwà adarí àti kóríyá. Gẹ́gẹ́ bí ó ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé tí Iruekun bá fẹ́ ṣe àṣeyọrí, wọ́n ní láti ṣe kíni, wọ́n ní láti copy nǹkan tó dàbí ti àwọn ti OPC style àwọn OPC ìlànà àwọn OPC. Ẹ jẹ́ kí n kà délẹ̀ kí n tó wá fi èròǹgbà mi lé lórí. Village by village, let there be zone or cell that will also help funding. Wọ́n ní abúlé sí abúlé kí a tó rí àwọn èèyàn tó máa ṣe ìrànlọ́wọ́ owó fún Iruekun nítorí wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. Okay, but in the long time, the state police structure must collapse them so it can be official if Nigerians get it right. Ó ní tí wọ́n bá gbé ọlọ́pàá ìpínlẹ̀ dé, ó ṣeéṣe kí àti Iruekun àti OPC kí wọ́n ṣe kíni kí wọ́n lọ sẹ́ńpẹ́ bí àṣà àwọn èèyàn kan. Ṣùgbọ́n nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ yìí ni wípé number one, Ìbà Gani Adams is like àti sọ ẹ ṣe bí ẹni tí ẹ gbọ́ ní tòótọ́. Láìpẹ́ yìí máa fi àwọn pictures kan wọ̀nyí tó jẹ́ wípé Ìbà Gani Adams náà ti organize àwọn èèyàn tiẹ̀ wípé a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Olóyè Sunday Igboho náà ṣe àgbékalẹ̀ Iruekun. Ẹni yìí wọ́n compare and contrast. Òun tẹ̀ sọ tiẹ̀ dáadáa. Tẹ́ bá rí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti gbé OPC Iruekun, wọ́n ti gbé ẹ̀wò sí àwọn akọ́rọ́ ní OPC Iruekun lè ṣètò OPC oríṣiríṣi nǹkan. But is that what we need this time? Is it the time to compare? Bí kò ṣe kí a fi ọwọ́ sowọ́pọ̀. Even though àìrìn pọ̀ ọmọ ìjò ló ń jẹ́ ìjò níyà. Even though oníkálukú lè máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, but kí wọ́n ní same mindset wípé àwọn fẹ́ finá mọ́ àwọn agbésùmọ̀mí, àwọn fẹ́ gbé iná wo àwọn tí wà nínú igbó reserved wa. This is not time. Ìbà Gani Adams, you self should not see this as a competition. See it as something that is on ground to assist Yoruba to fight this battle. Kì í ṣe àsìkò yìí ni a máa gbé ọ̀rọ̀ OPC versus Iruekun. No, it won't help us. So we need to do the needful by supporting both Iruekun and OPC. Let's keep telling Ìbà Gani Adams ká máa sọ fún wọn ó yá ẹ ṣe ká máa ẹni tá a máa ń pè tó bá ti gbọ́ ànídákẹ́ ni. And let's encourage Olóyè Sunday Igboho on his own Iruekun so that we can achieve our goals in Yoruba land. Ìjọba mo tún ké sí lẹ́ẹ̀kan sí. Children's Day ọdún tó wà ń ta yìí àwọn ọmọ yìí wà níbẹ̀. I wonder what they are passing through. Ọmọ ọdún méjì, ọmọ 16 years, àwọn olùkọ́ wọn. Ṣé Children's Day yìí ṣe what ká celebrate ẹ̀?
please ẹ jọ̀ọ́ ẹ bá wa jáwé sóbì láti dóòlà àwọn ọmọ yìí padà láyọ̀ àti àlàáfíà. èèyàn kan sọ̀rọ̀ lórí mo fẹ́ fi ọ̀rọ̀ kan ti ọ̀rọ̀ compare ìró ẹkùn sí OPC mo fẹ́ jẹ́ kí ẹ gbọ́. ẹ dẹ̀ má gbàgbé o, Olúbàdàn ti sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ ń pé ká gbìyànjú lásìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún, ṣáájú ọdún, lẹ́yìn ọdún, ọjọ́ ọdún, ká wà lójúfò láàbí oníṣẹ̀lẹ̀ sí wa o. ẹ jẹ́ ká lọ síbi tí ẹni yìí tuntun sọ̀rọ̀, bóyá ẹ̀yin náà á rí nǹkan dì mí. gbogbo ohun tẹ́ bá rí ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section. tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. ó yá ẹ jẹ́ ká gbọ́ ohun tẹ́ni yìí sọ. wọ́n ti fi ẹgbẹ́ ẹ̀sẹ̀ fóòtò ọ̀rọ̀ lílu yẹn fóòtò rẹ́kọ̀dẹ̀ rẹ̀ pé bóyá èèyàn ń ṣe bàjẹ́ ní nǹkan téèyàn mọ̀ ní nǹkan téèyàn mọ̀ nípa ló ń ṣe mí èlé dédé wá sórí online kíkọ sọ nǹkan tí mi mọ̀, nǹkan tí mo mọ̀ ni mò ń sọ, màá dẹ̀ sọ fún yín. ṣẹ́rí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí 41 years ni mo gbé ní ìgboro Ìbàdàn. mi ò ń ṣọmọ get inside, ó yé mi délẹ̀. 41 years ni mo gbé ní ìgboro Ìbàdàn, so mo mọ̀ bó ṣe ń lọ. ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ pé èmi ò sọ tó opinion tèmi mo sọ mi lè control president Bọ́lá Ahmed Tinubu, mi lè ní kí Bọ́lá Ahmed Tinubu má fún yẹn tó bá fẹ́ fún ní license ó má fún license. ẹ jẹ́ kí n sọ̀kọ̀ fún yín nítorí mi ní pẹ́ lórí live yìí. ṣẹ́rí first time kábíyèsí ọba Adéwọ̀lú Ládọjà, first time on office as a governor. gbogbo alamọ̀ pé Sunday ṣiṣẹ́ fún kábíyèsí nígbà tó wà as a governor. kí ló ṣẹlẹ̀ ìgbà tí ọba Ládọjà wọlé as governor Ọ̀yọ́ state? Gbági ló ti ṣẹlẹ̀. wọ́n claim gbogbo àwọn tó support bàbá, gbogbo àwọn tó ṣiṣẹ́ fún bàbá, gbogbo wọn ló ń claim title lọ́jà Gbági. ẹ mọ̀ ìtàn gba ṣọ́ọ̀bù Gbági, ẹ mọ̀ ìtàn rent ṣọ́ọ̀bù Gbági, mo ní ṣọ́ọ̀bù Gbági mo fi rent fáwọn. ẹ mọ̀ ìtàn máa fi rent ṣọ́ọ̀bù Gbági. Sunday wà ń bẹ̀ ó gbébọn jáde, ó ń shoot òun àtàwọn tọ́jọ́ ṣẹ́ fún bàbá, wọ́n ń jà lórí ṣọ́ọ̀bù. ẹ rántí pé àwọn kan ló ní ṣọ́ọ̀bù nítorí pé bàbá Ládọjà wọlé wọ́n bẹ̀rẹ̀ sí claim title ní ṣọ́ọ̀bù dé Gbági. òun àtàwọn kan ó dìjà láàrin, ó gbébọn jáde. that was number one. tó kó dà pé lójú àwọn èèyàn ń sẹ́yìn rò pé bóyá èèyàn ń sọ̀rọ̀ àti bíbí hatred. ẹnìkan níbi ẹnìkan mo tẹ̀ ká comment ẹnìkan tẹ́ni ẹ sọ mi pé ẹ̀jẹ̀gún mi ń rọ̀ ní vein mi. bọ́ kò lè yé nítorí majority ẹ̀yin tẹ̀ wà bí tẹ̀ ń sọ̀rọ̀ mọ Sunday. èmi tí mo dẹ̀ bá yín sọ̀rọ̀ mo mọ iye ọjọ́ orí mi, mo mọ nǹkan tí mo ń sọ fún yín. I'm going to 60, àmì ò tí 60, I'm above 55, I'm going to 60. so ẹ kàn lè rò pé báyìí mo kàn dédé bọ́ online mo ń sọ nǹkan tó wù mí, àbí mo fẹ́ bring Sunday down, àbí mo mọ nǹkan tí Sunday lè ṣe. ó náà mọ èèyàn méjì òun pàdánù rọ, mo máa ń sọ fún yín. ìzẹ́dẹ̀ tó wọ́n tó ń parọ́ fún yín, òun mọ̀ pé rọ́ ló ń pa fún wọn. àbáwọn tó ń parọ́ fún àwọn tó mọ̀ pé rọ́ ló ń pa fáwọn wà nínú àwọn tó ń parọ́ fún. ó ní nǹkan tí mo ń sọ fún yín. ẹ jẹ́ kí n tó sọ fún yín. ìgbà tó gun Mọdákẹ́kẹ́ àti fẹ́ tán láàrin Mọdákẹ́kẹ́ bẹ́ẹ̀, a mọ̀ bí Sunday ṣe oppress àwọn tó jẹ́ union nínú Mọdákẹ́kẹ́. tó ti yé yín lẹ́yìn ìgbà tó ti mọ̀ àwọn tó jẹ́ union nínú Mọdákẹ́kẹ́, a mọ̀ nǹkan tó fojú wọn rí tó ti ń ṣe union. Sunday ò yẹ bàjẹ́ union rí, a mọ̀ nǹkan tó fojú wọn rí as union nínú Mọdákẹ́kẹ́. mo dẹ̀ sọ fún yín náà gẹ́gẹ́ pé ìgbà tí bàbá Ládọjà wọlé as executive governor of Ọ̀yọ́ state, a mọ̀ nǹkan tó dáwọ́ àwọn shop tó lọ ń claim ní Gbági. ẹmọ ìtàn gba shop ní Gbági tó di pé wà àti àwọn fashion kan wọ́n nà bọ́n síra, wọ́n shoot ara wọn. so gbogbo nǹkan bẹ́ẹ̀ làwa ti rí la sọ pé ó ń ká everybody ń du àpò ẹ̀ níbi tí president Tinubu bá fẹ́ fún lancet kò affect mi ẹ̀yin náà lójú torí pé ó máa fi oppress ni. ẹ jẹ́ kí n tún sọ fún ìgbà tó wà lóṣogbo, ìgbà tó wà lóṣogbo tèmi àti tí A àti B bá ń jà lórí ilẹ̀, jẹ́ pé A ló nílẹ̀, B ló lọ bá Sunday tó fún lówó, B ló máa support. nǹkan tí mò ń sọ fún kò lè yé yóò dẹ̀ nígbà tójú yín bá jà lójú yín sí nígbà tó yẹ pé èèyàn kàn fi ń bàjẹ́ àbí èèyàn fẹ́ bring ẹ̀dá. nǹkan tèmi ń sọ lásẹ̀ tó bá mọ̀ pé ó ní nǹkan tó fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá, ó ní nǹkan tó fẹ́ ṣe, kó lọ join Àmọ̀tẹ́kùn náà, kó mú gbogbo effort kó join Àmọ̀tẹ́kùn àbí kó jẹ́rìí kí lórúkọ ẹ̀ kí wọ́n pe fọ̀rọ̀ ẹ̀rọ mi létí àwọn gúrùpù ege Àgbẹ̀kọ̀yà, kó jọ ìnà Àgbẹ̀kọ̀yà bọ̀ kó ń ṣe dọ́dọ́ pé kẹ́rù pé bóyá òun gangan ni kó gba license kó lọ ṣe báyìí. àwa ti mọ àwọn atrocity tó ti commit, tó náà mọ̀. mo máa sọ fún èèyàn méjì ò lè pàdánù rọ ohun tó ń parọ́ fún yín, ó mọ̀ pé rọ́ ló ń pa fún yín. bá wa kan láàrọ̀ lè kó jẹ gbogbo wo lè sùn ká kọrí síbi kan náà ní nǹkan tí mi ń sọ fún yín. tó ti yé yín ẹbí kí ló ṣẹlẹ̀ ní Gbági nígbà tí bàbá Ládọjà wọlé alákọ̀ọ́kọ́ as executive governor of Ọ̀yọ́ state? kí ló ṣẹlẹ̀ ìgbà tán claim shop ní Gbági? ṣé bàbá Ládọjà ló ní kó lọ claim shop ní Gbági tó fi ń yìnbọn síra wọn Gbági, òun àtàwọn group kan tó ń claim shop ní Gbági? ṣé yẹn kọ́? kí ló ṣẹlẹ̀ ní Mọdákẹ́kẹ́ ìgbà tó gun Mọdákẹ́kẹ́ àti fẹ́ parí tí ò sí jà mọ́? kí ló ṣẹlẹ̀ láàrin àwọn union? Mọdákẹ́kẹ́ kí ló fojú wọn rí tó dá sí union? kí ló ṣẹlẹ̀ lóṣogbo ìgbà tó wà lóṣogbo IS builder ni? ó kè é sí tí n bá gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ pé àtúntò pé mo mọ Sunday mo gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ tí n bá dọ́dọ̀ Sunday tí n bá gbówó fún Sunday máa support tó dẹ̀ mọ̀ pé mi kọ́ ni mo nílẹ̀. bọ́ lójú yín nígbà tó pé wọn kàn fẹ́ ṣèkà Fúlàní, tá a bá fẹ́ bá Fúlàní ẹ jẹ́ kí n bá sọ nǹkan fún tí ò yé yín. the first armed robbery tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà, pé wọ́n kọ́kọ́ rob ní Nàìjíríà is after civil war. ìgbà tó gun abẹ́lé àkọ́kọ́ parí, the first robbery tó kọ́kọ́ rob Nàìjíríà after civil war. ẹ rántí pé tí gbogbo ìbàjẹ́ bá tán, gbogbo weapon, gbogbo nǹkan tẹ́ lò, ammunitions, weapon tẹ́ bá lò tẹ́ bá fi jà, ó máa wà lọ́wọ́ àwọn èèyàn ni. ìyẹn náà dẹ̀ máa fi para terrorize yín. even àwọn tó jẹ́ professional, tó jẹ́ sójà, tó jẹ́ ọlọ́pàá, wọ́n commit crime ní ọlọ́pàá nínú sójà. tó ti yé yín tó yẹ pé ẹ̀rí kọ̀ọ̀kan ṣe ká sọ pé àwọn tí ò ń jẹ́ professional kọ̀ọ̀fọ́ kó àwọn kan pé ẹ lọ nugbó ẹ lọ máa já nugbó. igbó ìbọn tẹ́ bá lò, gbogbo ìbọn tẹ́ lò tẹ́ há fún wọn, wọ́n máa fi padà wá fi jà ní. ẹgẹ́ nǹkan tí mo ń sọ̀rọ̀ ẹ̀ lè gbé ṣẹ́rí gbogbo wọ̀ ò lè ronú bákan náà bó ṣe lè ronú yàtọ̀ sí tèmi, bọ́ lójú yín bí ọ̀tẹ̀lẹ̀ ń pè é. ok báwo ṣe fẹ́ dédé bọ́ sórí íńtánẹ̀tì kí n máa sọ nǹkan tí mi ọ̀rọ̀ tí n bá mọ̀ ń pa mi lè dá sí. mo sọ fún pé mi lè mú any wrong information wá bẹ́ anybody kí n kàn sọ nǹkan tí ò ṣẹlẹ̀ kí ni mò ń sọ lórí íńtánẹ̀tì. nǹkan tí mo mọ̀ nípa ẹni mò ń sọ.
so kẹ́kẹ́ tún gbàgbé ní ọ̀dà sí pé Sunday ń pè bọ̀ ń pè bọ̀ jámù nìyẹn Ifá ló máa ń jùbọ̀ sí Ifá ló inú agbádá náà máa gbé bọ̀ sí tẹ́bá wà ní campaign see me I no be get inside I spent 41 years ni mo fi gbé Ìbàdàn mi ìdẹ sí àárín ìgboro Ìbàdàn ni mo dẹ̀ wà ibi tó ti ń ṣẹlẹ̀ àjọ ń jókòó as of me for ìgboro Ìbàdàn ẹ lọ béèrè ní Ìbàdàn nobody wey no sabi me níbi tó yẹ pé láti ilé bàbá Dídìbò lọ sẹ́ni wẹ̀ kó sẹ́ tó gbogbo ilé tẹ̀sán ẹ̀kọ́ rò pé bóyá mo kàn jáwá from nowhere mo kàn dédé sọ kankan pa Sunday mi dédé sọ kankan pa Sunday nǹkan tí mo mọ̀ pa ni mò ń sọ tó bá mọ̀ pé òun lágbára ó dẹ̀ ní ẹ̀kọ́ kan tó fẹ́ ṣe fún àwọn Yorùbá kó lọ join Àmọ̀tẹ́kùn tí ó bá lè join Àmọ̀tẹ́kùn kó join Àgbẹ̀kọ̀yà kárí gbogbo kó group tẹ̀ tọ́ irọ́ ni o ẹ jẹ́ kí n sọ fún ẹ mọ́ àwọn tó ń jà lórí rẹ̀ tó ẹ̀pọ́n máa lọ pé Sunday tẹ́rí gbogbo àwọn bàbá tó ń sọ yẹn àwọn tó ń ran iṣẹ́ tòrútòrú ni àwọn tó ń benefit one or two things lọ́wọ́ ẹ̀ ni o ibi tẹ́mi dẹ̀ wà èmi á máa sọ tòótọ́ ni mo gbé náà kò sí nǹkan tí mo fẹ́ lù zẹ́bí tèmi náà wà Nàìjíríà mi ò dẹ̀ lè gbé ṣáájú èmi náà máa wálé èmi náà gbélé so nǹkan tó máa affect lọ́jọ́ ọ̀la ni mò ń sọ ẹ dẹ̀ máa rí ọlọ́dẹ ti ṣe íńtánẹ́ẹ̀tì wa ọ̀pọ̀lọpọ̀ á máa pariwo síta nígbà tó bá di ìgbà yẹn so tí Sunday bá mú ní ẹ̀kọ́ kan tó fẹ́ ṣe fún ìran Yorùbá kó join Àmọ̀tẹ́kùn wọ́n rẹ́jísítà Àmọ̀tẹ́kùn kó join ní Àgbẹ̀kọ̀yà kó ṣe nǹkan tó bá fẹ́ ṣe fàgbẹ̀kọ̀yà ń bẹ̀ káàrí kó ṣe pé ó ṣe fàgbẹ̀kọ̀yà kó ṣe pé pápẹ́ Sunday ní láńsẹ̀ wọ́n máa fi oppress yín ni bóde rẹ̀ mo dẹ̀ ti fún instance gẹ́gẹ́ by example kan sí pé first time Kábíyèsí Ládọjà as a governor of Ọ̀yọ́ state kí ló ṣẹlẹ̀ ní Gbági nígbà tó lọ ń gba ṣọ́ọ̀bù lọ́wọ́ àwọn èèyàn Gbági tó di pé àgbà àwọn táwọn support bàbá Ládọjà tó di pé wọ́n lọ ń yìnbọn síra wọn ní Gbági torí pé wọ́n fẹ́ claim ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù ẹ̀dẹ̀ mọ́ ìtàn gbé ṣọ́ọ̀bù lẹ́yìn ní Gbági millions wọ́n gbé ṣọ́ọ̀bù lẹ́yìn ní Gbági o níta gbangba gan báyìí láì ṣe ní ṣọ́ọ̀bù ẹmọ ìtàn gba ṣọ́ọ̀bù Gbági so gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní ó yẹ kọ̀rọ̀ pé ayọ́kọ̀dé wá sórí íńtánẹ̀tì tó fẹ́ ṣe bá bí o rí kọ̀kọ́ tí mo fẹ́ gbà lọ́mí ní àjọṣe business kan náà èmi ò bólóṣèlú ṣiṣẹ́ iṣẹ́ ara mi mò ń ṣe nǹkan tí mo dẹ̀ ní tẹ́mi náà kò sí kọ̀kọ́ tí ẹ̀yin náà ni mo fi ń já tó bá dẹ̀ dọ́jọ́ wájú ẹ máa rí ẹ pé íńtánẹ̀tì ń gbàgbé gbogbo nǹkan tí mò ń sọ yìí íńtánẹ̀tì ń gbàgbé ẹ tún padà sọ bẹ́ẹ̀ pé máa nǹkan báyìí dẹ̀ sọ bẹ́ẹ̀ máa nǹkan báyìí dẹ̀ ìròyìn o mi ní sọ́jú yẹn torí pé mo wà bùkọ́ ní kí n ṣe fídíò kí n tó ju fídíò mi lẹ̀ so mi lè sọ́jú yẹn lọ fún yín pé ẹ láti jára yín ṣé kò tiẹ̀ kẹ́ jára yín ṣe ẹ̀ notice pé ẹnu méjì Sunday fi ń sọ̀rọ̀ ni bàbá Tinubu náà ń ṣe eléyìí ló ń ṣe ṣókè ìwé ló fẹ́ ṣe politics ló fẹ́ ṣe ni àbí yanran Yorùbá ló fẹ́ jà fún ni mo lè tẹ ẹ ṣe bẹ́ẹ̀ tó yẹ yín sí kò íńtánẹ̀tì onígbàgbé gbogbo nǹkan tí mò ń sọ fún yìí tó bá ti yá ẹ̀ mọ̀ pé máa nǹkan sọ bẹ́ẹ̀ Sunday ò dẹ̀ ṣòkú ẹ tó bá ti kú náà parọ́ mọ́ kò kú Ọlọ́run níjókòó kọ́ kò ní ṣe gbogbo ẹ̀mí gbogbo àmà wa kí ló ṣẹlẹ̀ ní first time bàbá Ládọjà ní Gbági tó lọ ń claim shop kí ló ṣẹlẹ̀ after ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tó lọ dá sọ̀rọ̀ union ní Ifẹ̀ tó fún àwọn union Mọdákẹ́kẹ́ ní problem kí ló ṣẹlẹ̀ nígbà tó ń gbàwọ́ tí Ọ̀sìlárì dó níwájú ilé ẹ̀ fún 2 hours pé Sunday ṣe bọ́ ló máa ń pè bọ́ jáde Ọ̀sìlárì ti dó níwájú ilé ẹ̀ fún 2 hours tí ò lè jáde èmi tí mo ń bá ń sọ mi ò ń ṣọmọ get inside 41 years mo gbé ìgboro Ìbàdàn tó dẹ̀ yé mi kò dẹ̀ sí lúngù kankan kò sí kọ́nà kankan tí mi mọ̀ kò sáláyé kankan ní gbòòrò Ìbàdàn tí ò mọ̀ mí kò sí ọmọ líle kankan ní gbòòrò Ìbàdàn láti ilé bàbá Dídìbò dẹ́nu tí ò mọ̀ mí tí ò dá mi mọ̀ so ẹ gbàgbé pé bóyá mo kàn déédéé bọ́ sórí internet platform mi dẹ̀ ni yes space mi ni nǹkan tó bá wù mí mo lè sọ as long as tí ma ti sọ nǹkan tó máa cause ogun tí n bá kàn sọ nǹkan tó máa cause wàhálà platform mi ní tó bá dà mọ̀ pé ẹ dẹ̀ rí pé ẹ tẹ́ bá notice mẹ́rin pé mi ò ń bú èbú mi ò ń búyàn mi ò ń sọ ṣépè gbogbo àwọn tó ń ṣépè mo kàn wá kọ̀ wẹ́ lómi tó bá ṣépè máa kàn lọ wo tí mo fẹ́ ṣépè fún nǹkan tí mo mọ̀ ni mò ń sọ tí n bá dẹ̀ mọ̀ mi ní wá síbẹ̀ tí Sunday ẹ̀kọ́ tí mi ń sọ tí Sunday bá ní ẹ̀kọ́ tó fẹ́ ṣe fún wa bóun fẹ́ jà àbó láwọn boys tó fẹ́ lò ó fẹ́ ṣe kankan kọ́ ìmáàtì pẹ̀lú Àmọ̀tẹ́kùn tó bá lẹ́yìn bá tẹ̀lé pẹ̀lú Àmọ̀tẹ́kùn kó ìmáàtì pẹ̀lú Àgbẹ̀kọ̀yà kọjọ lọ ṣiṣẹ́ ìrìnà àwọn Àgbẹ̀kọ̀yà ṣáà ti wà látàyè one before OPC before any other vigilante I'm telling you èmi ò ń ṣọmọ baby o I'm 56 years old ó dẹ̀ yé mi kò láti lé bàbá Dídìbò kò ó yé mi gbogbo òṣèlú Nàìjíríà yé mi so ẹ̀yin jẹ́ sí tẹ bá kọ̀ àbí ẹni wọ̀ tẹ bá kọ̀ wò ẹ kọ̀ rò pé máa yẹ wá ń gbé London ó wà lẹ́ka ọ̀fà lábẹ́bí ò lẹ́bí lé ni èmi sọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ lójú mi tá a ti rí tí Sunday ti ṣe mi ò dẹ̀ ní tàn Sunday ò dẹ̀ ní bọ̀bọ̀ kan kò ní bọ̀bọ̀ kan tó ń pè òun náà mọ̀ pé òun ò pè bọ́ kankan Ifá ló máa ń jùbọ̀ sí i olùmọ̀ ń sọ fún mi ò jára nkẹ́ bọ́ ẹ̀yin tẹ́ máa ń ṣe pé ẹlẹ́fẹ́ kí máa fi máa fún tí máa ṣe fídíò fún Sunday back to back mo dẹ̀ trust Tinubu gan ò ní fún náà kí ló fẹ́ fún ṣé forest guard ní láìgbà táwa wà ní 70s ní 80 tàrí forest guard tí káwọn ọlọ́pàá gbé wa ṣé wọ́n dédé gbé fẹ́nìkan tí báyìí pé ayé ìlú wa ti da aláìgbọ̀dọ̀ sọ̀kọ̀ tó kù báyìí ṣe máa wo individual kí ni criteria tí Sunday ní tẹ́ sọ pé òun ni kò wọ forest wa ibo lẹ́tí yóò pè pẹ̀lú gbogbo ogun pẹ̀lú gbogbo nǹkan ẹ rántí pé àwọn boys ẹ̀ ń wo yìí o àwọn boys wọ́n máa ń invade army barrack wọ́n á invade army base wọ́n á lé sójà kù ní army base ẹ tí ìsọ̀npa sophisticated weapon tẹ́yìn náà fẹ́ lò nǹkan orú nǹkan ìjà ogun tẹ́ fẹ́ lò ẹ wo nǹkan tó wà lọ́wọ́ àwọn boys ẹ̀ máa mú ayé tí náà tí mo máa rí fídíò máa mú fídíò ẹ̀ wá fún ẹ wo nǹkan tó wà lọ́wọ́ àwọn boys ẹ̀ kí ló ń fún yín ní believe gan pé oògùn kan lẹ fẹ́ fi jarú ìjà níbi tí ilé ayé dé yìí ó dàgbà Amẹ́ríkà tó pọ̀ ń bọ̀ Nàìjíríà sí Amẹ́ríkà ò ní wá sí ilẹ̀ Yorùbá kí a sọ pé ẹnìkan fẹ́ fèsì Amẹ́ríkà pẹ̀lú oògùn ẹ jẹ́ ká ronú náà a lè gbogbo olè sùn ká kọrí síbi kan náà bí ọ̀dẹ̀ ẹ fẹ́ lè sọ pé tó bá da machine gun bó Sunday báyìí tó bá da machine gun kò tẹ̀ lè wọlé sí lára so báwo lè ṣe ẹ má máa ro ẹ má yẹ ká ronú bí ọ̀dẹ̀ ṣé báwa Yorùbá ṣé bá la kàwé ṣé bá àwa la expose ju àwa la kàwé ju àwa la ríta jù bó ṣe wá dọ́ọ̀lù brain yìí ni òye mi ẹnìkan wá láti ibì kan tó jẹ́ pé ẹ mọ̀ pé òṣìṣẹ́ pẹ̀lú òṣèlú ni ìyẹn lẹ bìlì kó fẹ́ lọ ń bá ọ̀bọ̀kọ̀ àwọn ọmọ tó ti ń train láti tender age jẹ́ ẹ̀rí sọ́fíkẹ́tẹ̀ wọ̀pọ̀ táwọn ọmọ yẹn kó dání ni ẹ tẹ̀ tí sọ́n pa training àwọn ọmọ tiwa ẹ̀kọ́ báǹkì gbogbo ẹ̀ náà lórí oògùn ni tẹ́ bá báǹkì ẹ̀ lórí oògùn pé kì í lè rólẹ̀ àbí tí màálù bá dórí oko yín kókó ẹ má fi gbogbo ọkàn yín gbọ́kàn lé oògùn o ẹ má gbọ́kàn lóògùn lẹ́yìn kẹfà àwọn ọmọ yẹn ní training kí gbogbo àwọn ex-servicemen wa àwọn retired soldiers tó wá general ní local government kọ̀ọ̀kan kọ́kọ́ àwọn ọmọ ìjọ kan train wọn
okay why káwọn American tó ní anti terrorism tó ní anti àwọn Israel dọgbọ ìnáwó ńlá ni kò ń ṣe ìjà tẹkàn rò pé ẹkọ dédé máa kó bọlé lọ́wọ́ ẹ ráwọn ọmọ tó ń lo wọn lo grenade wọn lo oríṣiríṣi weapon wọn lo suicide bomber ni wọn ẹkàn rò pé oògùn lẹfẹ fi tákùrú yẹn ẹ guys kò lọ bẹ́ẹ̀ ọ máa ṣe fídíò mo kàn ní kí n wá live kò sí nǹkan tó gbà lọ́wọ́ mi bọ̀ mi ìfẹ́ kó kàn máa tàn yín mọ́ títàn yẹn ló ń dùn mí pé kò lè fẹ̀mí àwọn ọmọ yín lọ takais wọ́n máa fẹ̀mí taka ọlọ́mọ ẹ̀kọ́ fẹ̀mí taka àti pẹ̀fẹ́ wọnú gbó lọ fẹ́ lè yọkọ̀ ẹ wo nǹkan tó àwọn Boko Haram tó yẹ pé wọ́n capture the army base wọ́n máa lé sójà lọ wọ́n á gba gbogbo ìbọn wọ́n á gba gbogbo weapon wọ́n ṣẹ́ẹ̀rí gbogbo nǹkan tí Alhaji kìlọ̀ English Alhaji tó kó jáde tọ́pẹ̀ láì tẹ́rí gbogbo nǹkan tó wà lọ́wọ́ àwọn kékeré yẹn ṣẹ́ẹ̀kan rò pé oògùn ni mí ní kò sóògùn ẹ má ṣì mí gbọ́ oògùn wà ẹ má ṣì mí gbọ́ oògùn kọ́ la fẹ́ fi jàjà lẹ́yìn káwọn ọmọ ní enough training even àwọn tó jẹ́ sójà tó jẹ́ professional sójà gan wọ́n commit crime ní war ká sọ pé irú àwọn ẹ ló máa wá abúlé tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ sí tí nìkan kan tẹ́ fún wọn tẹ́ pé anybody tí mo ṣẹ́pẹ̀ yòókù tó wọgbó lọ wọ́n á kàn máa ṣe nǹkan tó bá wù wọ́n nugbó èmi ò bínú anybody mi bí kọtí but eléyìí ẹ̀yin tẹ́ ń bèbú yẹn ẹ̀yin gan lẹ́ máa jẹ́ kí n máa ṣe fídíò Sunday ò lè sọ níwájú èmi I'm 56 years old I've been living in Ibadan for the past 41 years mi ò dẹ́ ṣọmọ get inside gbogbo àwọn olóṣèlú Ìbàdàn gbogbo àwọn boys tó ṣe fún olóṣèlú Ìbàdàn ló mọ̀ mi kò sẹ́ tí ò mọ̀ mi mi ìrẹ̀fọ́ bọ́ mi ò ní interest nínú ẹ̀ kò sí kọ́tọ̀ bọ́ mi ìfẹ́ kọ́ máa tàn yín kọ́ lọ́ máa lọ fẹ̀mí àwọn ọmọ yín taka ẹ má gbójú lóògùn nìkan mi ní kò sóògùn training tactics láti dọ́gbọ́n lẹ́ máa fi ja ogun yẹn tí bá fẹ́ jà kò ṣe pé kẹ́nìkan máa fún yín pé ogun kan làwọn ogun kan lẹ́ fẹ́ fi ja ogun yẹn ẹ̀rí kan tó wà wọ́ lọ́wọ́ àwọn boys ẹni ẹ fẹ́ lè sọ pé tí wọ́n bá gbé machine ládé báyìí kò tiẹ̀ nílé ràn yín ẹ má dọ̀ọ́ lára yín ẹ má dọ̀ọ́ ẹ má fẹ̀mí àwọn ọmọ yín taka ètò lẹ́yìn káwọn ex-servicemen àwọn soldiers wa àwọn retired police wa kọ́ jáde local government kọ̀ọ̀kan fún àwọn ọmọ ní training ẹ̀ kàn dédé sọ pé bẹ́ẹ̀ kọ̀ kó géńdé jọ torí wọ́n mọ̀ bọ́ yẹn kàn dédé dà wọ́n sínú gbó ẹ fẹ́ lọ́mọ tactics òun náà fẹ́ lò wọ́n á kàn lé ambush fún yín lọ ni àwọn soldiers la fẹ́ rí àwọn arẹ́rìtà kọ́ni arẹ́rìtà brigadier general arẹ́rìtà kọ́ major arẹ́rìtà tó lè wà ní tó wà ní local government àwọn ex-servicemen wọ́n ní organisation tó lè train àwọn ọmọ kọ̀ọ̀kan ní local government kì í ṣe pé ẹ̀kan rò pé civilian àkọ́kọ́ dédé kò fẹ́ lọ káwọn ṣé ìmọ̀ ẹ̀ ti gbà pé àwọn bandits terrorists ni wọ́n kó tó di pọ́ change bandits àwọn tó ń prepare bomb fúnra àwọn tó ń ṣe suicide bomber tó ń bomb èèyàn àwọn tó ẹ̀rí àwọn machine tó wà lọ́wọ́ wọn ẹ kàn rò pé oh God America go tẹ̀lé sọ pé terrorism báwo ni tí wọ́n ṣe jẹ́ bá America ṣe sọ ẹ̀mọ̀kan America gan face kó tó bá àwọn pípé fà ẹ kàn rò pé àfẹ́jà ẹnìkan sọ pé òun lóògùn ní ní kò sóògùn ogun lẹ́fẹ́ fi gbẹ pẹ̀lú nǹkan tó wà lọ́wọ́ àwọn boys yẹn abẹ́kọ̀dẹ̀ rò pé gbà torí pé gédé kan kúra wọn jẹ́ bọ́dí kan rò pé òun láyẹ ta gan àbó ní kankan ẹ̀dẹ̀ wọnú gbó lẹ́fẹ́ lọ jánu gbó ẹ mẹ́rin kan fẹ́ àwọn guys wa taka ètò lẹ́yìn kan gba enough training lẹ́yìn kẹ́bọ̀dì gba enough training káwọn soldiers wa káwọn ọlọ́pàá wa àwọn tó bá fẹ́ ṣe voluntary local government kọ̀ọ̀kan kí ni government fẹ́ ṣe fún wa abẹ́rù pẹ́ẹ́nù ẹni tí ò jẹun kánú máa wọgbó lọ́jà ni ẹni tí ò jẹun máa lọ́jà ni kí government kọ̀ọ̀kan tó bá fẹ́ provide wa bá àwọn aráàlú náà lè fẹ́ contribute làm kéke bóyá local government kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan iye tá a bá fẹ́ dá kámọ̀ pa fẹ́ dáwó káàsẹ̀ bó ṣé owó kọ́ lẹ fẹ́ fi ra weapon ni owó kọ́ lẹ fẹ́ fi ra ammunition ni àbíyàn kan wà ní go for hours pé àwọn tá máa jà tààrọ̀ àwọn tó máa jà tọ̀sán ẹni fún wọn lóúnjẹ ni wọn ò ní wọ bàtà ni wọn ò ní wọ bàtà tó dá wọn ò ní wọ búùtù dá wọn ò ní gbé ìbọn tó dáadáa ni ṣé ẹ rò pé ráyọ̀ ti olóṣèlú tọ́ọ̀gbù òṣèlú pé bóyá káàdà kan lọ da campaign rú ni àbí kò láyé kankan wípé kì í ṣe pé ẹ mọ̀ pé ogun yàtọ̀ sí olóṣèlú ìbọn mélòó fẹ́ máa gbọ́ ibi tó yẹ pé 247 tó o bá jagun rí etí ẹ máa di complete 3 months tó bá bẹ̀rẹ̀ sí gbọ́bọ̀ 3 months ẹ gbà wọn sáàdì ìbọn tó o gbọ́ rí etí ẹ máa di Yorùbá ìkàwé náà expose náà ẹmọjọ́ táwọn babalá baba wa ti wá sí lóyìnbó tó ti ń kàwé nílùú òyìnbó ni ẹnìkan wá dẹ̀ dé ń dọ̀ọ̀lù gbogbo yín dẹ̀ sùn síbi kan ẹ̀kọ́ rí síbi kan náà àwa sọ̀rọ̀ ajá yín tó wá dà pé èèyàn fẹ́ tanú sọ̀rọ̀ àbí èèyàn ń bẹ ẹnìkan jẹ́ kó dẹ́sẹ́ tó ń bẹ ẹnìkan jẹ́ tó tọ̀rọ̀ làwa ń sọ fún yín ẹ mọ̀ iye professors tẹ́ni ẹ mọ̀ iye àwọn doctors tẹ́ni ẹ mọ̀ iye àwọn ológun tẹ́ni ok jẹ́ fún ní gist kan ẹ wo Benjamin Adékúnlé combat sójà ni wọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọn ẹwọn kan tó jà ní civil war àwọn yóò pariwo síta rí pé gọdọ́nù kankan rí ẹmọ nǹkan tó ṣe ní civil war àwọn ló gba Calabar àwọn ló gba Port Harcourt fún Nigerian army ṣé báwọn yẹn ní àpàjì wọn ní nǹkan tó ń pè lápàjì tí wọn á pa ẹmọ ìgbà tó pa Benjamin Adékúnlé tó tún jí padà ẹ má yẹ kẹ́nìbọ̀dì dọ́ọ̀lù o ìjà ilé plan kò ń ṣe ìjà àtọ́ọ̀gù ó yàtọ̀ sí ìjà àtọ́ọ̀gù o láyè kí gbogbo àwọn service àwọn x-men wa service x àwọn retired soldiers retired police kọ́ bẹ̀rẹ̀ sí wọnú local government kọ́kọ́ train àwọn ọmọ bọ́dẹ́ ẹ̀kọ́ nípa ìdílé fẹ́ wọnú gbólẹ̀ ń wá Fúlàní lọ casualty máa sun mi ní tán yìí o ẹjọ́ kọ́ train kò ń ṣe ìjà àtọ́ọ̀gù lẹ́fẹ̀ lọ́jà o kò ń ṣe ìjà kan lọ ṣáda o tó bá dójú ogun lásán kan tó bá use mọ́bọ̀ dídún lásán 3 months etí ẹ̀ máa di ẹgbẹ́ ẹ̀zá sọ̀rọ̀ padà lálẹ́ mo kàn ní kí n sáré shop date èmi náà kàn ní kí n sọ̀rọ̀ mi parọ́ tẹ́nibọ́dì mi ní kọ̀ọ̀kan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ ká forí pípé ṣe ọgbọ́n náà fi ń ṣe kò sí story pé ẹnìkan fẹ́ lọ jà nítorí pé bílípẹ̀ ẹnìkan kan lóògùn lẹ́gbẹ̀ẹ́ ṣé ẹ rí nǹkan tó wà lọ́wọ́ àwọn ọmọ yẹn àwọn tó ti ń gbébọn àti tender aid bóyá 14 náà ti ń gbébọn ẹ wá kó géńdé àwọn tí ò ní training kankan tó ti méjẹ ẹ̀kan rò pé kó bọ́lé wọn kọ̀ wọ́gbó lọ àwọn lè ti ní èsì rẹ̀ àwọn tó ń wọ barrack sójà tó ń wọ káàpù sójà tó ń lé sójà jáde gba gbogbo nǹkan tó dẹ́ pé ẹ jẹ́ kí n sọ fún yín kọ́tẹ́ mọ́ Vietnam war bí Amẹ́ríkà ṣe lágbára tó ọlọ́ọ̀ wọ́n lose ọwọ́ Vietnam lórí jungle fight pé wọ́n ń jà ní jungle ẹ jẹ́ kí n sọ fún sẹ́mi káwọn trap wọn wà tó máa ń gbé odidi èèyàn tó pé wọ́n á lé trap lẹ̀ fún bí bàtà lé wáyà tá a set wáyà lẹ̀ fún ìgalà bí ẹranko ńlá kan bẹ́ẹ̀ ni wáyà ṣe máa gbé ọmọ èèyàn lójúgbó torí ìjà jungle ni àwọn tẹ̀lé fẹ́ lọ báyìí gbogbo ẹ̀ náà mọ̀ technology wo lẹ fi place fẹ́ máa fi mọ̀nà kí lẹ fẹ́ máa fi ríra yín navigate kí lẹ fẹ́ máa fi navigate ọ̀nà yóò àwọn forest tó ń sọ àwọn forest tó tì tó lẹ́ pé tó bá wọ bẹ́ẹ̀ o lè sọnù fọdún mẹ́ta tó ní mọ́tò máa gbà jáde ẹni kọ́kọ́ dé pókè akọ́ọ̀d ẹ wo ẹ̀yin guys asọ̀ lè ta bàbá sọ mi lè tán yóò mi bring Sunday down o video ṣì máa wọ́n bẹ̀ for 1 month àwọn point mo sọ iná ni kí làwọn point mo sọ mo ti mọ Sunday for very long time
mo mọ àwọn nǹkan tó ṣe nígbà tí Ògúnmọdékẹ́ àti fẹ́ parí tán kí ló ṣe láàrin àwọn union oppression tí mo sọ̀rọ̀ náà ni wọ́n bọ́wọ́ press náà ni nígbà tí baba Ládàjà wọlé kí náà ṣe wọ́n wọ gbági wọ́n bẹ̀rẹ̀ sí claim shop òun àtàwọn fashion mi jà lórí shop kí ló ṣẹlẹ̀ ìgbà tó wà lóṣogbo tó bá jà lórí ilẹ̀ àtọ́ pé mi mo jẹ̀bi gan tí bá mọ Sunday bá gbówó Sunday mi lẹ́ẹ̀ máa jẹ́ tèmi so gbogbo àwọn kan bẹ́ẹ̀ ló dẹ̀ máa ṣẹlẹ̀ tí gbogbo kìíní ìbá tán àwọn tó bá mọ̀ personally àwọn tó jẹ́ tiẹ̀ tó bá mọ̀ personally òun náà ló mọ̀ máa favour òun ni mò ń sọ fún ẹ wà àwọn ọlọ́pàá wa àwọn sójà àgbọn tó yẹ pé professional ni wọ́n train wọ́n ṣe ń commit crime wọ́n ṣe ń commit war crime lójú ogun lóríṣiríṣi nǹkan mi so káwá sọ pé àwọn civilian kan takọ̀ dédé gájà àjọkọ̀ wọnú gbó ṣáwọn ló máa róbìnrin tó yọyàn sílẹ̀ tí wọn ò ní sọ pé wọ́n fẹ́ rape wọn ò ní sọ pé wọ́n fẹ́ ṣe ẹ bá jẹ́ ká máa tanra wa o tí Sunday bá ní nǹkan tó fẹ́ ṣe kó lọ jẹ́ ní Àmọ̀tẹ́kùn ọmọ Yorùbá ni èmi náà lè jọ Àmọ̀tẹ́kùn tí bá dẹ̀ jẹ́ Àmọ̀tẹ́kùn máa jọ ní Àgbẹ̀kọ̀yà kó lọ jọ nǹkan nu méjèèjì tó ní láti sọ pé wọ́n rẹ́gísítà ẹni tó bá ní nǹkan tó ṣe àwọn èèyàn ti ń pa lọ kò sáròyè púpọ̀ kó tètè wọgbó lọ kó káwọn boys ẹ̀ kó lọ sọ kó má bò ní láti máa dúró de gọ́ọ̀mẹ̀ntì approve àkọ́kọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń wá gọ́ọ̀mẹ̀ntì kan approve anything fún kó tètè wọ ibi tó bá kó jọ ibi kan kó tètè bẹ̀rẹ̀ nǹkan tó bá fẹ́ bẹ̀rẹ̀ ojoojúmọ́ làwọn pípé wọnú ojoojúmọ́ náà ń ṣe nǹkan tó ń ṣe mi á sọ̀rọ̀ ìta báyìí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.